tá ń pè ní Musiliu mo kà mọ́mọ́ ìyá bẹ́ẹ̀ lálẹ́ òní ni o ó ní kàkà tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ibẹ̀ kọ́ là ń lọ lálẹ́ òní. arábìnrin tá a pọ̀ oníṣègùn yìí ìyá àlàbá àwọn yẹn mọ̀ pé ìyá àlàbá ṣùgbọ́n orúkọ rẹ̀ gangan Àánú Àṣàbí Oyèwọlé lórúkọ rẹ̀. màmá yìí gẹ́gẹ́ bí n tá a gbọ́ àsìmbẹ̀ tẹ́ bá ti pé èèyàn ń gbọ́rọ̀ láti the right source pé ibi tá a ti gbọ́rọ̀ yìí ibi tí kò fẹ́ tí a ò tẹ̀ tí lérò pé bóyá wọ́n tẹ̀ lè parọ́ bó tẹ̀ jẹ́ pé àwa fúnra wa ń gbà tá a débẹ̀ tá a gan tá a ṣe é dàgbò tó ṣẹlẹ̀ ńbẹ̀ a sì fún màmá yìí ní benefit of doubt torí pé èèyàn ni gbogbo wa. ìdí tí mo fi yà síbẹ̀ lálẹ́ òní ni pé àwọn kan ń sọ̀rọ̀ nígbà tí wọ́n rí ojú màmá yìí lórí àwọn péèjì wa àti lórí àwọn ètò wa wọ́n pé nígbà táwọn kéde kan èmi Olóbùrò of Africa àti Alhaji Morufudeen Adégbóyèga ọmọ ọ̀dàgbà àmọ̀lẹ̀ láǹfààní àti délé màmá yìí lọ́jọ́ tá a wé. Kí ló tí wọ́n jẹ́ kí yáyan escape kí ló tí wọ́n mú yáhun kí ló dé tí wọ́n ò gbókù kí ló tí kí ní kàkàkà. nígbà tó fi ń bẹ̀ ń lò ṣègbọ́n àti wọ́n ṣe ìkànnù lóòótọ́ ni ọmọ màmá yìí ti ń jálàbá ẹ mọ̀ pé bí Ọlọ́run bá mú èèyàn oríṣiríṣi nǹkan lọ́lọ́run kọ́ dà sí èèyàn lágbádá kódà kí ẹ̀já lágbára nìkan tọ́lọ́run bá sọ pé òun dé tán láti fi àṣírí rẹ̀ hàn láti tú síta gbogbo àwọn ìwà tí ò tọ́ tí kò wúlò náà ni ó bẹ̀rẹ̀ sí ní hù kò sẹ́ni tí ò ṣe ọ̀rọ̀ kan ń bẹ láàrin màmá yìí àtọmọ rẹ̀ tí màmá yìí tó gbójú àgàn tọmọ rẹ̀ tó sì ó dájú ọmọ rẹ̀ ni ó dájú ọmọ ẹ̀ jọ pé ọmọ bímọ ṣó yẹ kó bímọ lásìkò yìí ṣó yẹ kékeré kankan àbí ọmọ yìí àbí spirit kan ló wọnú ọmọ yìí lọmọ ìfìjì láàárọ̀ ọjọ́ kan pé màmá ẹni tẹ́ ẹ̀ ń ṣe yìí ń ò lè bò ó mọ́ra mọ́ wọ́n sì wá sin òkú mọ̀lẹ́bí yín bí àbúrò ìyá wọn bí kinní kan ìyá wọn náà ni alàgbà tí odò lóògbé Musiliu ikú àṣídẹ́ǹtì ló kú táwọn òbí ọmọ ẹ̀ sì wò pé alàgbà yìí níyàwó lọ́mọ a gbọ́dọ̀ sìnkú síbi tí àwọn òbí rẹ̀ tí wọ́n fi mọ fojú gan ní òkú ọmọ gbogbo ìgbà tí wọ́n fi lọ bò láṣìírí sọ́dọ̀ ìyá àlàbá Àánú Àṣàbí Oyèwọlé tó ṣe tó ń ṣe ìṣègùn ní Òkè Ṣàjẹ́ níwájú fífọ́ block lókè Ṣàjẹ́ ní Sẹ̀lẹ̀délé lẹ́yìn ọ̀sọ́kà níyà yìí bẹ̀rẹ̀ sí ló lọ wú òkú àbúrò wọn yìí tó bẹ̀rẹ̀ sí ní fi ṣe tutù ọ̀la ó ń tà fáwọn èèyàn òṣègbà ń ṣàwò bó ṣe já òkú odindi òkú bó ṣe já wẹ́lẹ́wẹ́lẹ́ tó fi lo gbogbo rẹ̀ tánù ọmọ kébù sí adébẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ṣé ẹ̀tọ́ ti wá ní láti pé ẹ̀yà ẹ bẹ̀rẹ̀ sí ní ẹgbẹ́ jígà ti òkú olókùú tí mọ̀lẹ́bí ò tí ì mọ̀ tí àwọn èèyàn tí ì mọ̀ èyí tá a kàn lọ ṣe ń bẹ̀ ni pé ká kàn lọ ṣiṣẹ́ ìwádìí wa màmá sì pé kò rí bẹ́ẹ̀ àwọn ohun òwòkú wòkú ok ń bo lẹ́sìn kù sí ẹgbọ́n tọmọ yìí ń wí màmá ọmọ yìí ní ẹ ti wú òkú wọ́n rí Olúwafẹ́mi Olújọba ọmọ ọlọ́jọ́ bíi ìjẹta ní àbíjọ́ Fẹ́mi Olújọba pacemaker níjà yìí ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láṣẹ wa mi ìlú wa ẹ lè láǹfààní àti mọ wà lórí Facebook wa gbogbo ìta ìwà ń bẹ ó sì ń padà bọ̀ wá ṣàfihàn yín díẹ̀díẹ̀ torí pé ètò alẹ́ òní ibi tá à ń lọ ó fẹ́ pọ̀ díẹ̀ ń fẹ́ mu díẹ̀ ni. Olóbùrò of Africa Live péèjì yìí iṣẹ́ ń bẹ tá à ń ṣe lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n Olóbùrò Àfòpiná TV ẹ bá débẹ̀ àwọn gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tá a ti ń bá bọ̀ tá à ń gbé gbogbo rẹ̀ máa rí gbogbo rẹ̀ ń bẹ lórí Facebook wa Olóbùrò Àfòpiná TV ẹ lọ bá fọ́lọ̀ péèjì akànmọ́wọ̀ ṣẹ́gun ní fún backup page kó tó di pé a padà sórí Olóbùrò of Africa Live tá a ti ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá parí àwọn kan tá à ń ṣe lórí rẹ̀. Èèyàn ayé tó tó fún un kókó ọ̀rọ̀ ni pé principle kan máa ń sọ wípé you can only hide you cannot run forever you can only hide o kàn lè fara pamọ́ ni o ò lè mọ sá káàkiri títí ayérayé Daniel o ò lè mọ sá káàkiri títí ayé you can only hide yourself for sometimes
ìyẹn lè farapamọ́ fúngbà díẹ̀ o ò lè mọ̀ sá títí láéláé. Àánú Àṣàbí Oyèwọlé màmá kí ló kọ rẹ̀ ìyá Àlàbá àbí àwọn agbófinró ń wá o ẹni bá gba arábìnrin sínú ilé kó náà kó mọ gbáradì láti fi aṣọ péńpé rò kọ ọba o. Commissioner police mò ń ta ilé olóbó ni o. Commissioner police ti mọ̀ sí o. Gbogbo àwọn ọlọ́pàá dáadáa tó wọ́n ti mọ̀ sí o. Gbogbo àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ń bẹ ń gbòòrò o. Tó ẹ̀yin tẹ́ ń gbé ìyá oníṣègùn yìí ẹ̀yin tẹ́ ń gbé pamọ́ ìyá Àlàbá ní Òkè Ṣàjẹ́ níwájú nísẹ̀rẹ̀délé níwájú fever block tẹ́ ń gbé pamọ́ ẹ̀yin náà mọ̀ gbáradì o pé tọ̀ ẹ̀yin náà kà ọ́ sẹ́yìn ẹ̀ constituent o. Ibi tẹ́ ẹ rí dé ẹ̀ constituent o. Torí pé òkú tí arábìnrin lọ wú lókè Ṣàjẹ́ tó fi ṣe tutù ọ̀la ẹbí àwọn kan ni bàbá àwọn kan ni ọmọ àwọn kan ni ìyàwó ẹnìkan ni. Bẹ̀bá láǹfààní àti wò sórí Facebook wa Agbọ́ládé Olúwaṣeun Olóbùrò ẹ̀rí fọ́tò arábìnrin tá à ń wí ẹ̀rí ń bẹ̀ àti ẹnìkan tá a sọ̀rọ̀ lálẹ́ òní kàbíọ́ òsèlédùá. Mo kà máa fẹ́ clear hair lórí eléyìí ni gbogbo ẹ̀yin tẹ̀ sọ pé ẹ̀yẹ ṣe ẹ̀kẹ́jẹ́ kó lọ ṣe ẹ̀kẹ́ níkà. Màmá yìí nígbà tá a délé tá à ń bá màmá yìí fọ̀rọ̀ jóbi tọrọ tẹ̀rí lórí Facebook. Màmá yìí yarí pé láéláyé irọ́ òun òwòkù. A kúrò ní àdúgbò yìí kò tí ì ju bí ìṣẹ́jú mẹ́wàá ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní pè wá ládùúgbò yìí pé ibi tẹ́ ẹ wá lẹ́ẹ̀kan màmá tó lóun mọ̀ nípa bí wọ́n ti wú òkú màmá ti di gbádà màmá ti fìlú lẹ̀ màmá tẹ́ kú lọ́dọ̀ ẹ̀ sí màmá ti jú ìgbà ìwòrò ẹni tó já mànù wípé tọ́ màmá yọ ọwọ́ rẹ̀ ò mọ́ ẹ jìyà láyé ẹ jẹ́ lálẹ́ kíámà ẹ̀ táwa ń ṣe yìí kákan jẹ́ kí ayé kí wọ́n mọ kán rójú ẹni bí ẹni ìka kákan jẹ́ kí àwọn èèyàn kí ọmọ ẹni tí wọ́n ń sá fún kí ọmọ ẹni tí wọ́n ń dúró dè ká jẹ́ kí àwọn èèyàn kí ọmọ wípé ẹni yìí wọn ò gbọ́dọ̀ lùgbàdì ẹ̀ ṣùgbọ́n bí a bá dá bá a bá sọ bá a bá ṣe sọ bá a bá sọ bá a bá rẹ sọ ẹ bá déwájú Elédùà gbogbo ẹ̀ lẹ́gì vacant alẹ́ sàláwò bí akábìlì akínmínà ẹ jẹ̀yà láyé jẹ̀ lálẹ́ kíámà ẹ̀yìn kan ọlọ́run kan ọmọ Nàìjíríà àmbẹ́tò kan bọ̀ lọ́sẹ̀ tó kọjá ní àdúgbò kan tí a pè ní Ògìjò. Ayé burú ìkàlẹ̀ èèyàn. Ìgbóṣòro l'Ògìjò. Alàgbà kan tó kọ rẹ̀ ń jẹ́ Mustapha Ògìdá. Ẹ ti mọ̀ rí lórí àwọn Facebook àbí àwọn kìnnì káàkiri. Pàápàá ẹ mọ̀ rí àwòrán ẹni lójú orí péjì wa. Wọ́n kí bàmí Aláàjì Sẹ̀míù Adékúnlé ẹlẹ́mẹ̀rẹ̀ ní Sòlétì Fúnàbù. Aláàjì ẹ ò ní dààmú ẹ ò ní tán gbogbo ìgbà mo ń rọ́wọ́ yín o. Gbogbo ìgbà ìṣẹ́jú mo ń rọ́wọ́ yín. Aláàjì Sẹ̀míù Adékúnlé ẹlẹ́mẹ̀rẹ̀ ní Sòlétì Fúnàbù. Ẹni bá mọ̀ báyìí ẹ bá wa kí ẹ bá yan. Àwọn èjìká tí ò jẹ́ kẹ́rù dànù. Ẹ ò ní dààmú ẹ ò ní tán láṣẹ ọba mi ìlú. Alàgbà tó ń pè Mustapha Ògìdá. Àlùkáwàrí ń túmọ̀ sí pé àdéhùn ẹ̀rù Ọlọ́run. Tí a pé alàgbà kan ń bẹ tó kọ rẹ̀ ń jẹ́ Sunday Ilésànmí Adégbóyèga tó ń gbé ní Ìgbóṣòro l'Ògìjò. Ògìjò àti ìpínlẹ̀ Ògùn wọ́n jọ pààlà ni torí Ògìjò Ìkòròdú gbogbo ẹ̀ ó fẹ́ wọnú ara wọn bákan. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ tó bani lọ́kàn jẹ́ tàbí àmọ́ gbọ́dọ̀ máa gbàdúrà kó ń fojú gan ní irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Alàgbà tí ń jẹ́ Sunday Ilésànmí Adégbóyèga. Bàbá yìí ó ní ọmọ kan tó kọ rẹ̀ ń jẹ́ Oríyọ̀mí Testimony ọmọ 13 years. Oríyọ̀mí Testimony ọmọ 13 years ọmọ yìí ó bí GSS 2 or 3 náà ló wà. Kábíyèsí Elédùà.
àwa ò sí ńbẹ̀ ṣùgbọ́n tá a gbọ́ látẹnu àwọn tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí àtàwọn tí wọ́n gan ní tí wọ́n ṣe é dà tó wà ńbẹ̀ ni pé jọ ń pé ọmọ yìí bóyá yóò lọ ti fóònù bọ́ná àbí kíní kankan omi ń bẹ lára rẹ̀ ẹgbà kankan dọ kíní kankan ẹ mọ̀ wípé èṣù òkùnkùn nílé kílé dùá kó má jẹ́ kó gbà lọ́wọ́ àṣìṣe kó má jẹ́ ká fi ojú sunkún ọmọ yìí na pé kó lọ ti fóònù bọ́ná ibi ó ti fóònù bọ́ná ló dé pé ọmọ ìṣe bẹ́ẹ̀ ó lu iná ìjọba gbirigbirigbirigbiri tọmọ bẹ̀ sí nígbà ni wọ́n rọ̀ṣì ọmọ kọ́mọ tó délé ìwòsàn Oríyọmí testimony ó ti jáde láyé kábíyèsí Elédùà kábíyèsí Elédùà gbogbo abiyamọ tẹ láǹfààní àti mọ ọgbọ́n mi lálẹ́ òní ẹ ò ní fojú sunkún ọmọ o ayé ò ní fọmọ yín dá yín lóró o ayé ò ní fọmọ yín pa yín lẹ́kún ẹ ò ní sunkún alẹ́ lórí ọmọ 13 years ọmọ kékeré kọ́ gbòdì káwọn òbí rẹ̀ ti bẹ̀rẹ̀ tó ní a bá pé bàbá ọmọ yìí ti ń jẹ́ Sunday Ẹlẹ́sànmí Adégbóyèga dọ̀nkú bàbá yóò sì ń lé wọ́n bẹ̀rẹ̀ sí ní pé ọmọ rẹ o báyìí ní tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ti gàn mọ́ná ńbo ló wà tó ti kú làbó ń bẹ láàyè ńbo lẹ gbé sí bò lẹ ti ṣe ẹ bá ń gbé bá ń fà ẹ bá ń pọ́n ẹ bá ẹ ràn lọ́wọ́ ẹgbà ń gbé ra ń kalẹ̀ ní bàbá yìí ló sá jànàjànà ló délé ńgbò délé wọ́n pé ọmọ ti wà lọ́sibítù bàbá gbọ́ síbítù ló ń gbà tí bàbá dọ́sibítù ọmọ ti gbé kúrò jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ọmọ ti dágbére fáyé bàbá yìí bara jẹ́ ìyá bara jẹ́ gbogbo àwọn mọ̀lẹ́bí gbogbo àwọn tí ń bẹ ládùúgbò ní ọba àwọn bẹ̀rẹ̀ sí ní dárò pé eléyìí ṣe kàǹkà jù ṣùgbọ́n àti wáyé ẹ̀dá ọwọ́ Elédùà ló wà àti padà ọwọ́ Elédùà ló wà gbogbo ayé àtọ̀run bẹ́ẹ̀ bá ń bẹ láyé ẹ ń bẹ láyé fún Ọlọ́run ni ẹ kú fún Ọlọ́run ni àti wíwà láyé yín àti òkú yín tí Ọlọ́run lẹ́yìn ṣe. wọ́n gbókù ọmọ yìí padà sínú ilé ní Ìgbóṣòro lógìjò ní etí Ìkòròdú bàbá yìí ní ilé kan yàrá kan ṣo náà ló kọ́ torí gbogbo ẹ̀ la fojú gan ni kódà àgbà táwọn ọlọ́pàá débẹ̀ tí wọ́n lọ gbogbo ẹ̀ la rí. ẹ bá ń sìnkú ọmọ mi sí ẹ̀gbẹ́ kan bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́lẹ̀ kó tó di pé àwọn àdúgbò ń pé ọmọ yìí kéré pọ̀ tẹ́gbẹ́ ẹ sìnkú ọmọ síta gbangba ń bí tẹ́ẹ̀mọ̀ fojúrúkú ọmọ gbogbo ìgbà. alàgbà tí ń jẹ́ Mustapha Ògìdá òun náà ń bẹ nítòsí torí pé bí ilé kejì kẹta ni wọ́n kọ́lé sí. sẹ́ńbà bàbá Oríyọmí testimony tí a bá ń kẹ́dùn pé ètò ṣẹlẹ̀ yìí k'Elédùà kò fi mọ bẹ́ẹ̀ láì mà wípé èrò tó ń bẹ nínú wọn èrò ọ̀tọ̀. bàbá Oríyọmí kò dá kó o sì kú ọmọ bíi kìnní kankan. nígbà wọn sọ lọ wọn sọ bọ̀ Ògìdá bẹ̀rẹ̀ sí ní gbọ́wájú ń gbẹ̀yìn wípé gbé wá àbọ̀ lọ sìnkú rẹ̀ sí kìnní kankan. kòtò tá a gbẹ́lẹ̀ bó o láti ṣe Ògìdá àtàwọn tí ń bẹ̀ ní àgbà bàbá testimony lámọ̀ràn wípé ẹ lọ bẹ́gi ọ̀gẹ̀dẹ̀ bó bá rí báyìí a ò lè dá iyẹ̀pẹ̀ lásán bo bẹ́ẹ̀rì àwọn ilẹ̀ tẹ́ ti gbẹ́ sílẹ̀ ní iwájú ilé àbẹ́gbẹ̀ ilé àfi kẹ́ ẹ bẹ́ ìtí ọ̀gẹ̀dẹ̀ kẹ́ ẹ sín sínú ilẹ̀ yìí kẹ́ ẹ wá pa bí tẹ́sí ọmọ yìí sí kẹ́ ẹ pa bẹ̀dà kẹ́ ẹ lọ sí sínú kẹ́ ẹ lọ sí síbi inú òkú kan ibi tẹ́ ẹ̀ tì ní aláǹfààní láti máa gánà rẹ̀ ń gbogbo ìgbà. ọ̀rọ̀ àmọ̀ràn ṣé àpéyùn ò dáa wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n lọ gbẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ wọ́n ráàpù rẹ̀ wọ́n sì sínú wọ́n bò mọ́lẹ̀. àwọn mọ́là àwọn ní ń gbẹ́lẹ̀ yí àwọn Yorùbá kọ́ o àwọn mọ́là tó ń gbé nínú ilé Ògìdá àwọn mọ́là tí ń gbé nínú ilé Ògìdá àwọn náà bẹ̀rẹ̀ sí àwọn ní ń gbẹ́lẹ̀ yí o. àwọn mọ́là yìí tí àwọn mọ́là ń kàn rí ni wípé ẹ̀rù pàwọn kò gbọ́ kankan pé ya stop
stop digging the pé ẹyẹ gbẹ́ ìbàmù mọ́ pé a ò ibi tá a sìnkú ọmọ yìí sí àti change ibẹ̀ wọ́n bá bo ibẹ̀ Ògìdá bá kí ọmọ mọ́lẹ̀ ló bá mú mọ́là dání pé kí àwọn lọ sin òkú ọmọ yìí sí lóko. Wọ́n gbé òkú Oríyọmí Testimony ọmọ ọdún 13 ó dé àdúgbò kan tí a ń pè ní Ìgbóṣòro ń bẹ̀ ní ẹgbẹ́ odò kan tí a ń pè ní Ìfàkalẹ̀ àdúgbò Ìfàkalẹ̀ ni wọ́n gbókú ọmọ yìí gbà. Ẹlẹ́mìdé Bólú MS múra náà lórí Facebook ẹ bá wa share àìtọ́ ẹ bá wa pín. Mo sọ pé Olóbùrò Àfòpiná TV backup page wa nu ẹ lọ síbẹ̀ kẹ́ lọ wo àwọn gbogbo àwọn ẹ̀rí mọ́ ọjọ́ mi ìṣó. Ẹ darapọ̀ ẹ follow page ẹ like ẹ comment ẹ share rẹ̀. Ńgbà Ògìdá Mustapha àti ẹnìkan wọ́n ní bí a ó sójà àbí kìnnìkan sójà. Ọ̀rẹ́ bàbá Oríyọmí Testimony lòun náà ni wọ́n jọ gbé òkú ọmọ yìí ni wọ́n pẹ̀lú èròǹgbà wípé wọ́n fẹ́ lọ bá bàbá Oríyọmí wọ́n fẹ́ lọ sin Oríyọmí sínú òkú. Ọmọ Nàìjíríà ayé burú ìkàlẹ̀ èèyàn ayé burú ìkàlẹ̀ èèyàn àwa èèyàn káyì eré owó là ń sá owó là ń wá àdà ayé là ń wá àdà bẹ́ẹ̀ bá rówó òun tán ọkàn yóò ní balẹ̀ bẹ́ẹ̀ bá rówó òun tán ọkàn yóò lè balẹ̀ èyí tọ́pọ̀lọpọ̀ yìí máa ń mọ̀ nù nígbà tí ọkàn yìí bá ń pògbẹ́ ọrọ̀ tó ń pògbẹ́ ọlà tó ń pògbẹ́ owó òjijì ibi tí iye yín ò kí mọ́ ń ṣí débi wípé Elédùà tó dá wa alẹ́ ayé ó ń wò wá ìyìn tá a dà ìyìn tá a jẹ́ ó mọ̀ ọwọ́ rẹ̀ ló wà nígbà ẹ bá wọ̀ ọ́ tán lẹ́ẹ̀ mọ̀ pé ẹ kàn mọ́ rí pé ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ ilé ńláńlá wọn ń kọ́ ọ́n ṣe owó rẹ̀ iṣẹ́ wo lẹ̀ ń ṣe iṣẹ́ wo náà ń ṣe ọlá òjijì owó òjijì owó tẹ́ẹ̀ní tán tẹ́ẹ̀ní lè sún tẹ́ẹ̀ní lè wo àbí ẹ̀yin rò pé ẹ lè fi odindi ẹni kẹfí ti tutù ọ̀la kọ́kọ́ yóò balẹ̀ kẹ́ ẹ mọ̀ sùn kẹ́ máa jí lálàáfíà Ọlọ́run gọ̀ àbí ẹ rò pé ẹ lè yọ ẹ̀yà ara èèyàn kẹ́ mọ́ jẹ́ bí ẹni jẹ́ ẹran kẹ́ fi mọ́ ṣe tutù kẹ́ ẹ rò pé ọkàn yín ní balẹ̀ ọkàn yín ò ní balẹ̀ àwọn tí wọ́n ń ṣe in tójú wọn ń kàn lábẹ́nú lábẹ́ aṣọ wọn ò ní sọ ní ẹni ìṣẹ́ kó má ṣe bọ Ọ̀ṣun ọ̀rọ̀ kan tó ṣá ò bá bọ Ṣàngó kó bọ Bàtálá ọjọ́ tó bá tó ṣiṣẹ́ ajé ló máa tó jẹun òòṣà tí ń gbé ọ̀lẹ òsì iṣẹ́ ọwọ́ ni máa ń sọ nílé ńlá ni máa ń sọ nílé ní gíga. Ńgbà àwọn gbọ́ Oríyọmí Testimony dé ààyè kan nínú igbó náà pé kí àwọn ọmọlá kí wọ́n dúró ká tó wí ká tó fọ̀ ká tó wí Ògìdá ó ti yọ ọwọ́ Testimony méjèèjì ó gé ọwọ́ Testimony méjèèjì kí ni ó fi ṣe kábíyèsí Elédùà. Wọ́n mú ẹ̀gbọ́n tí bàbá Oríyọmí bá wa sọ lórí ètò ìlànà òní ẹ sì gbóhùn Ògìdá fúnra rẹ̀ ṣùgbọ́n ọwọ́ tẹ Ògìdá bẹ̀rẹ̀ sí ní sẹ́ ó ní irọ́ ara olóhùn kan ṣùgbọ́n àgbà tí ọwọ́ bá Ògìdá bí ó ti ń wà láàbí wàkàyí ó jẹ́wọ́ pé tọ̀ lóòótọ́ òun lòun gé ọwọ́ Oríyọmí méjèèjì fún àwọn VGN àwọn vigilante àwọn tó safe àwọn gbá àwọn àwo àwọn local hunters tí wọ́n mú níbi tó ti ń ṣiṣẹ́ ibi kí ló ń ṣe ń bẹ̀ ejò ni mo ń wà ejò ló ń wà ejò lẹ̀ ń wà lóru ọ̀gànjọ́ láago 11 láàbí bí aago 12 sí aago 1 òru kí lẹ̀ ń ṣe ń bẹ̀ ejò kan lè àwọn ń wà ejò lẹ̀ ń wà ok jọ ń pé àwọn ń wá lúgọ sí kọ́nà kan wọ́n ń wo sàkún tí wọ́n ṣe ń bẹ̀ kí wọ́n tó rí pé òkú ọmọ yìí wọ́n gé ọwọ́ rẹ̀ méjèèjì kí wọ́n tó yàbò wọ́n bẹ̀ ẹ gbọ́ tó bá ṣe pé Ògìdá ní àníyàn láti sin ọmọ kékeré tó pàdé ikú àìtọ́jọ́ láì bẹ̀rù Elédùà láì bẹ̀rù Ọlọ́run tó bá jẹ́ pé Ògìdá ní ọkàn láti sin ikú ọmọ yìí láti fara ọmọ yìí lélẹ̀
láti gífù bọ́dì ọmọ yìí láti fi ara ọmọ yìí lélẹ̀ kó sùn jẹ́jẹ́ kódà kó jẹ́ aago 2 òru tí àwọn security bá dé bá wọn ń bẹ̀ tí wọ́n rí pé ṣe ni wọ́n ń gbélẹ̀ lọ́wọ́ tí wọ́n gbé òkú ọmọ ìṣẹ́gbẹ̀ kan máa gbélẹ̀ security wo ni ó dá wọn lọ́wọ́ kọ́ the highest wọ́n lè bèèrè lọ́wọ́ wọn ni pé bọ̀lẹ̀ tí rókù ọmọ tẹ́ fẹ́ sìn tọ́ lágbájá báyìí ni o báyìí ló ṣẹlẹ̀ o bàbá rẹ̀ ló ní ká bá wọn sìn o báyìí ló ṣẹlẹ̀ o wọ́n sì pé ẹni tó ń bẹ̀ àbíkẹ́ nìkan lọ ṣèwádìí bàbá sì délé bàbá ọmọ yìí àwòtọ́ ni ọmọ yìí báyìí ni nǹkan tó ṣe ọmọ yìí tó jáde láyé àwa láti pé kí wọ́n bá wa lọ sin òkú ọmọ yìí ṣọ́rọ̀ òtán tí ò bá ṣe wípé ẹni bí ẹnì kan nígbà tó ọlọ́pàá tó dé ilé Ògìná pump action àwọn ìbọn atamọ́tàsé àwọn ìbọn alágbára pump action 2 ni wọ́n bá nínú ilé rẹ̀ àwọn oògùn oríṣiríṣi ẹ rò pé àwọn bí ìgbà táwọn Káyọ̀dé Akíndélé Mr Paragon nígbà táwọn Ìjàyè Gbèmí àwọn Ọdúnládé àwọn Ṣẹ́gun Ògúngbè bí ìgbà tí wọ́n bá ṣe sinimá ni in tó kó sílé costume ní gbogbo rẹ̀ costume lèmi kà sí n tí Ọlọ́run ò lè ṣe yẹn kan ò lè ṣe ẹ̀ ń dara yín láàmú ni costume gbogbo rẹ̀ lọ bá ń lé rẹ̀ ti gbajìgbò àtàdá àtọ̀bẹ́ àti ìbọn àti gbogbo rẹ̀ kí ló dé eré kí là ń sá káàkiri ẹ̀yà ọmọ Nàìjíríà burúkú ń bẹ nílé ayé ìkàlàwà èèyàn ẹ jẹ́ kí n sáré padà sọ́dọ̀ Akéwì láàrin ìṣẹ́jú díẹ̀ kí wọ́n á mú ohun bàbá Oríyọmí testimony ẹgbọ́n tó bá wà sọ ẹ̀ sì gbọ́n tí àbúkí tó ń bẹ̀ẹ̀ àbúkí tó gbókù àbúkí sọ pé tó nígbà tí Ògìdá tó padà dé iléeṣẹ́ ọlọ́pàá ní Eléwéran ó sọ pé ó lóun ò mọ bí wọ́n ti gé ọwọ́ o ó lóun kọ́ lòun gé ọwọ́ o òun kọ́ ẹ sì mọ̀ pé irọ́ tó ń pa yìí bí ó ti parọ́ dé kóòtù nu ṣùgbọ́n nínú òfin mo kí barrister Ògúndáre barrister Dr. Ògúndáre ní Owódẹ̀gbá barrister Dr. Ògúndáre wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ pọ̀ pé tó bá rí báyìí ni ó ti rí tó bá rí báyìí ni ó ti rí wọ́n rí báyìí ni ó ti rí ẹ rò pé àwọn náà asúnmọ́fin èyí kan bẹ̀ tí wọ́n ń pè ní trial between trial àmọ́ kí n pé this person òun ló gé ọwọ́ òun tó nígbà táwọn dé nínú oko táwọn fẹ́ lọ sìnkú ọmọ ó pé kí àwọn dúró ná ibi làwọn sì dúró sí tó ti mú àdá tó yọ ọwọ́ ọmọ yìí méjèèjì àbókí bẹ́ẹ̀ àbókí rí àbókí ò sì ní parọ́ ojú wa ló ti yọ ọwọ́ ọmọ yìí méjèèjì Ògìdá sì ń parọ́ pé òun kọ́ lòun gé ọwọ́ ọmọ níbo ni ọwọ́ testimony gbọ́ lọ́wọ́ rẹ̀ gbà Akéwì ọ̀la gbà lẹ́nu mi kó sọ́dọ̀rin. Mo bẹ̀rù rẹ ọba tó dá ayé. Ẹ káalẹ́ o Dada Jésù lèmi jẹ́ Fẹ̀sọ̀mọ́ ni wọ́n pè mí nígboro èmi lọmọ Bíráàkù òjòjò lóṣù. Ẹ káalẹ́ o gbogbo ẹ lólùfẹ́ ìrírí ayé tẹlẹ́dá láṣẹ lórí ìkànnì OGBC 90.5 ìlú Abẹ́òkúta pẹ̀lú Agbọ́ládé Olúwaṣeun olóbùrọ̀ of Africa. Kí lè wí ta lé òní dálé lórí òun náà nìbẹ̀rù Olúwa ẹ wá nǹkan fìdílé kẹgbọ́n wá sí ọ̀rọ̀. Ọlọ́gbà ayé ẹ súnmọ́ mi kẹ́ ẹ wá gbọ́ mi. Ó ní mọ́ ìlú pátá ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbẹ́dì tó ọ̀rọ̀ mi. Ìbẹ̀rù Olúwa nìpínlẹ̀ ṣọgbọ́n mo fẹ́ kí gbogbo àwọn mọ̀ bẹ́ẹ̀. Tẹ́bá lẹ́ni tó ní bẹ̀rù Olúwa kì í gbaṣẹ́ agbénipa ẹni tó ní bẹ̀rù Elédùmarè láyé kì í lọmọ ọlọ́mọ sógun lóńdó. Ìbẹ̀rù Olúwa ìbẹ̀rù Olúwa ìbẹ̀rù Olúwa lè fúnni ní ìmọ̀ lókè pẹ̀. Nígbà tí ọ̀nà èèyàn bá ń wo Olúwa ọba Olúwa mú ohun gbogbo dìrọ̀rùn fún onítọ̀hún láyé. Ìbẹ̀rù Olúwa ṣe pàtàkì lábẹ́ ọ̀run ẹ jẹ́ kí gbogbo wa mú lò lókè pẹ̀. Tó ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n bó bá dénú ẹ̀ á di rẹpẹtẹ. Ìpàdé tún dijọ́ mẹ́jọ kẹtù tó gbó wọn Kéwì lórí ètò. Tí wọ́n bá bí léèrè wípé ta ló mórí ewu ìwá sétí gbọ́n yín gbogbo. Dada Jésù lèmi ń jẹ́ Fẹ̀sọ̀mọ́ ni wọ́n ń pè mí nígboro èmi lọmọ Bíráàkù òjòjò lóṣù. Ìrírí ayé ń tẹ̀síwájú ẹjẹ́ àjọ máa bẹ́tò ìtókù bọ̀.
kan ní adégbò ìgbà ẹ̀dín bàbá ọmọ Oríyọmí testimony kí ló ṣẹlẹ̀ ní ṣókítà. mo wà níbi iṣẹ́ náà wọ́n pè mí nígbà tí màá fi dé ilé nígbà tí màá fi débi tí fóònù mi wà níbi iṣẹ́ mo wá rí 9 miss call 9 miss call lélẹ̀ kí ló dé ìgbà tí màá pe nọ́mbà tí màá pè ó wá jẹ́ ìyàwó àbúrò mi bí yẹn ṣe sọ̀rọ̀ nìyẹn pé wait they come mo ní kí ló ṣẹlẹ̀ láti ṣọ́ọ̀pù Oríyọmí you don die you dey alive nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn tó bá yẹ kó ti kú ẹ sọ fún mi tó bá yẹ pé kò tí ì kú níbo ló wà wọn náà ti gbé lọ sí tender hospital pé wọ́n rí jẹ́tẹ̀ pé wọ́n ti gbé lọ sí general mo dẹ̀ gbéra láti bẹ̀ mo gbowó ní lọ́wọ́ ìkànnú àwọn ọ̀rẹ́ wa tajọ wà ń bíṣẹ́ mo ṣe forí lé general nìyẹn mo dé general wọn ò jẹ́ kọ́mọ yẹn wọlé wọ́n tẹ síta ni wọ́n ló already ó ti kú nínú general hospital ni mo ti sùn sórí ọmọ mi tí wọ́n ní Ọlọ́run gbà mí má jẹ́ kọ́mọ ikú torí ọmọ yìí tí mo fi do ní yàrá kan Ọlọ́run ṣàánú fún mi mo lọ bí 1 hour ń bẹ̀ ọmọ yẹn ó dìde mo gbé ẹsẹ̀ ó ti gan mo ní láti gbé ọmọ mi pọ̀ sẹ́yìn láti bẹ̀ wálé mo ní tò Ọlọ́run mo dúpẹ́ o mo pe àwọn aládùúgbò wọ́n fún mi sọ́fì àti dígà mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ẹ̀yìnkùlé mi pé kí n lè sin ọmọ mi síbẹ̀ àwọn àgbàlagbà yẹn wá dáhùn pé kò ní dáa kí n fọwọ́ mi sin ọmọ mi pé kí n má sin ọmọ mi sẹ́yìn kùlé torí ìyàwó mi tó bá ń rí àtàwọn ọmọ pé mi ará àdúgbò ní gbádùn àwọn ọmọ ìyàwó tí mo ní mo dẹ̀ ní lóòótọ́ ọ̀rọ̀ lẹ́sọ ṣùgbọ́n mo mọ ibi tí mo ti tó ti bí mi ní ìdẹ̀ ní fẹ́ kọ́mọ mi sùn síta ní ìfẹ́ kọ́mọ mi sùn síta ọmọọba ni mí ẹ gbàgbé mo lówó lọ́wọ́ mi ò lówó lọ́wọ́ ẹ jẹ́ kọ́mọ mi máa wà lẹ́yìn kùlé mi àti rí Ọlọ́run tí àti ṣẹlẹ̀ fún mi àwọn àgbàlagbà yẹn tẹ́ bá mi sọ̀rọ̀ pé kò ní da torí ìyá ọmọ pé kí n kúrò ń bẹ̀ wọ́n bẹ́ẹ̀ náà ni Ògìdàn dé Alikawa ní security personnel ni lẹ́yìn ní other street wa ládùúgbò wo ní Gbóṣòro níbẹ̀ ló wà so òun ni leader hunters èmi náà fìgbà kan wà ní hunters so bọ́dẹ̀ ṣe gbọ́ ohùn mi ló wá dé ẹ̀gbọ́n kí ló dé mo ní ohun tí mo rí rèé o ó ní ìyá ó dẹ̀ dé nígbà tó débẹ̀ ó lọlé ó lọ mú white aṣọ wá pẹ̀lú okùn tó máa fi di ọmọ èmi ti yẹ ó ní kí n má gbẹ mọ́ ìgbọ́n ẹ̀ má gbẹ ó wá pe àwọn àbókí yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ibẹ̀ yẹn èmi kúrò àwọn àgbàlagbà yẹn wọ́n ń bá mi sọ̀rọ̀ pé kí n yọ̀ǹda wọn lọ sin ọmọ yìí mo ní bọ́lá fẹ́ sin ọmọ mi sí wọ́n fẹ́ mọ ibi tọ́mọ mi máa wà wọ́n ní kò necessary pé báwo ni mo ṣe fẹ́ mọ ibi tí wọ́n ṣe fẹ́ sin báwo ni mo ṣe fẹ́ tẹ̀lé wọn ìgbà tí mo dẹ̀ rí pé gbogbo ilé àti set kan tẹ́mi ti pass through ti pọ̀ jù mo bá yọ̀ǹda ọmọ pé kán lọ sin at the end of the day ẹni ẹ̀yọ̀ǹda ọmọ yẹn fún lọ sin Ògìdàn Alikawa ni mo yọ̀ǹda ẹ̀ fún pé kó lọ sin àwọn àgbàlagbà náà wà ń bẹ́ẹ̀ gbà yẹn kódà gan ìgbà tó gbé kúrò gan àwọn àgbàlagbà yẹn ló fi ọpọlọ ń bá mi sọ̀rọ̀ tó fi gbé torí wọ́n mọ̀ pé mo lè má gbà kán gbé ọmọ yẹn. So at the end of the day ṣá mo fi ọmọ yẹn lẹ̀ fún wọn ní ọ̀rẹ́ mi mo ṣàṣù sínú ilé bẹ́ẹ̀ níbi tí mo ti sọ pé Ọlọ́run ó ṣe o mi ò mọ̀gbà tó rún mú mi lọ. The next thing tí máa rí ni pé àwọn vigilante kan wọlé lóru wọ́n bá drag mi jáde láti inú yàrá nílùú ojú mi lélẹ̀ àwọn vigilante wo àwọn èmi wọn wà bẹ́ẹ̀. kí ló sọ pé ẹ ṣe. àwọn ní mo conspire ni o conspire ni o láti kọ ọmọ mi ò mọ̀ pé ẹni tá ní kó lọ sin ọmọ ó ti lọ dọ́ǹpù ọmọ sínú igbó. fún kí nìyẹn. kò yé mi o ṣé mi tí mo ní kó lọ sin ọmọ ṣé mo mọ̀ mi ò mọ̀ wọ́n ní àṣé àwọn yẹn ló discover pé nígbà tó àwọn àbòkí gbé ọmọ wọnú igbó tán jáde wọ́n ṣáà stress pé nǹkan kan náà lọ ṣe ń bẹ̀ yẹn wọ́n á gbé ọ débẹ̀ wọ́n á ní wọ́n gbé ọmọ jáde pé wọ́n ti gé ọwọ́ ẹ̀ méjèèjì wọ́n wá béèrè lọ́wọ́ àwọn Ògìdàn pé àwọn Ògìdàn wọn lÓgìdàn wà nílé pé kò sí ọ́sà sọ̀rọ̀ yẹn sáà at the end of the day Ògìdàn ní pé àwọn tó ètì òun nínú àwọn vigilante ló gé ọwọ́ ọmọ lọ́mọ pé ọwọ́ ọmọ yẹn ó kàn mọ́ ní ìbá já wọn o ìbá má já wọn níwọ̀n ìgbà tí wọn ò ti sin ọmọ sínú ilẹ̀ tó jẹ́ pé ẹ̀gbẹ́ ibì kan náà ti rí tí ò sọ̀wọ́ ń bẹ̀ torí ẹ̀mí ò gbàgbọ́ tó bá yẹ pé nínú ilẹ̀ náà ti wú ọmọ tí wọ́n ní wọ́n gé ọwọ́ ẹ̀ mo lè bìlífù ẹ pé o ti sin ọmọ lóòótọ́ wọ́n gé ni ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ọmọ òkú ọmọ yẹn sì ń ráre ń bẹ̀ yẹn nínú ọ̀run bí tó wà yẹn ẹnikẹ́ni tó wù kó ṣe tó gé ọwọ́ ọmọ yẹn lágbára Olódùmarè gbogbo ọmọ tó bá bí ló máa fojú sunkún ẹ̀. gbogbo àwọn èèyàn tó sọ pé mo lu ọmọ mi lójú ayé wọn náà máa lu ọmọ wọn. tí bá dẹ̀ lò ó tí bá lò ó kí n kú gbé kí n ṣòfò kí gbogbo ẹrọ ara mi já wẹlẹwẹlẹ sórí títì tó bá jẹ́ pé ọmọ yẹn ló sọ mí di oníyàrá kan ní Gbóṣòro tí mo wà tó bá jẹ́ pé nítorí
nítorí ọmọ yẹn ni mo ṣe wà yìí oyè ọlọ́mọ ẹ̀rọ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ bàbá mi ò bẹ́ mi ò bá yí lẹ́jọ́ ọmọ yẹn tó ọmọ ọdún mélòó tán 13 years ipò olóòlù náà ọmọ yín nọ́mbà 3 ló wà bàbá Ògìdánsìn àwọn mélòó ni àwọn agbófinró kó tí wọ́n mú báyìí abẹ́tò àwọn mẹ́rin ló wà bẹ́ẹ̀ mẹ́rin ni wọ́n pa mẹ́ta àbókí pẹ̀lú ọjọ́ mẹ́rin àbí àwọn security tí Ògìdán sọ wípé àwọn fìjìláńtì ló máa jẹ́ fìjìláńtì èbó kí lórúkọ àwọn fìjìláńtì yẹn kà. ẹ̀sà òun ló lè ṣàlàyé torí ó ní pé òun bí ní pé ìkànnú àwọn fìjìláńtì ló máa ṣiṣẹ́ yẹn nǹkan tó sọ nìyẹn. mo lẹ́mi ò bìlí torí pé wọn ò fẹ́ kò sí ọmọ. ìbéèrè yẹn máa fẹ́ lágbára díẹ̀ káwọn bèrè kí bolòkó ọmọ yín wà á sí báyìí. èmi máa ní wọ́n ti sí mi ó tó di pé wọ́n gbé mi yà síbi tó kù ọmọ wà. mi ì mọ̀ pé wọ́n ti sin ọmọ mi ì mọ̀ pé wọn ò sin ọmọ o. àwọn orúkọ ọmọ yẹn ń bẹ̀ yẹn ti àdìpọ̀ ti di owó ẹ̀ méjèèjì. owó yẹn máa padà o kíbi tọ́wọ́ yẹn bá wà owó yẹn máa padà. kí ni ìpínlẹ̀ tó gbogbo bàbá yìí. ohun tí mo fẹ́ lọ́dọ̀ ìjọba ni pé kára ọmọ mi kó kọ̀ǹpìlìtì owó ẹ̀ méjèèjì kó padà. ohun tí mo fẹ́ nìyẹn ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sí mi ò lè dákẹ́. ẹ bá mi ọrẹ tẹ̀sán àwọn security tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ má lọ máa wú ẹni ẹlẹ́ni kan bẹ̀rẹ̀ sí ní dìgbà jùlù kẹ́ bá ti yẹgi mọ́ lórí. àwọn ni wọ́n lù yín. àwọn tó wá mú mi nílé omi o àwọn ló lù mí o kí ló lù yín fún. lórí burúkú ni ó kọ̀ sọ́yà ni ọmọ nǹpa ẹ̀ wọ́n jọ gé ọwọ́ ẹ̀ ni gbogbo sítórì tó sọ nìyẹn. kí wọ́n yìí fúnra yín lẹ́gbẹ̀ẹ́ yín dígínà sí tòun. ọmọ ìyàwó àwọn ìyàwó mi ló gbé lọ èmi mo fẹ́ sìn mí kàn wálé o èyí mi ni mo kàn sẹ́yìn ọ̀kadà báyìí ni mo fi kún ọmọ. ọwọ́ ẹ̀ díẹ̀ fún gbà náà. ọwọ́ ẹ̀ pé ibi tí ọmọ ti fẹ́ plọ́ọ̀gì ẹ̀sẹ̀ ṣájà torí wọn ló ń wẹ̀ lọ́wọ́ ni bóyá omi tó wà lára ẹ̀ ló wá dà sínú extension wire ló fi bóyá electricute. bó máa ṣe jẹ́ nìyẹn torí mo débẹ̀ mo rí kò sí wáyà tó ní kẹ́ẹ̀dì nínú ilé mi. iná tẹlifíṣàn àti iná ta ni mò ń lò àti ikọ́ wo Ogo TV ó tán. mi ò ní iná rẹpẹtẹ nínú ilé tí màá ní mi ò ní kẹ́ẹ̀dì wáyà kankan. Ọlọ́run àpàyẹlẹ́rìí bàbá. Oníṣẹ́ oró ènìyàn. Oníṣẹ́ oró. Ṣìkàṣìkà má gbàgbé ẹ̀san. Gbogbo kò ṣe bí ayé. Oyídọ́borí. Ọ̀nàkùn rẹ̀ kò ní jẹ́bọ̀. Ayámá Nàìjíríà tẹ̀lé àǹfààní àti máa gbọ́ wa. Ọ̀lẹ́ jìnnà wá. Ẹja kọ́ ọgbọ́n lára ẹgbẹ́ ọ̀pọ̀tọ́ o. Ẹja kọ́ ẹ̀kọ́ lára ara wa o. Ó lè ṣe ọmọdé, ó lè jẹ́ àgbàlagbà. À ń ti fóònù àbí anything that tó bá ti ní ṣe pẹ̀lú iná tá a sì mọ̀ pé gbogbo ara wa ní ń wá omi pòròpòròpòrò ẹ yẹra o. Ohun tí èèyàn ó fi kọ́gbọ́n tó fi pa ìtàn ayé ló ti bá o. Ẹ̀yin náà ẹ ti rí ìṣubú ẹnìkan o, ẹ ti rí nǹkan tó gbé ẹnìkan ṣubú o, ẹ ti gbọ́ nǹkan tó rán ẹnìkan lọ sọ̀rọ̀ jàǹtẹ̀wò. A fẹ́ ṣáàjì fóònù àti fóònù bọ́ná àṣekínní kankan pẹ̀lú omi lára àbí kátẹ̀ mọ ojú pẹ̀lú iná láì wọ bàtà tó jẹ́ tó. Ṣùgbọ́n ẹgbọ́n tí Ògìdán bá wa sọ Ayámá Nàìjíríà ká wá gbé sí abẹ́ òṣùwọ̀n. Ẹ jẹ́ ká gbóhùn tí àbókí yẹn kọ́kọ́ wí ná. Mo tún kí màmá wa the 2IC màmá wa Fọláṣadé Olúwọlé ASP Fọláṣadé Olúwọlé kí màmá yìí gbọ́ Haúsá tó bẹ́ẹ̀ gẹ́ ẹ̀mí mo ń wò kí mo gbọ́ Haúsá màmá yìí Haúsá yẹn ń sọ̀rọ̀ wọ́n dẹ̀ interpret ẹ̀ ó ń sọ̀rọ̀ wọ́n interpret ẹ̀ pé n tó wíre o ẹgbọ́n tí mọ́lá ìsọ ẹ̀yin tẹ́ bá gbọ́ Haúsá ẹ súnmọ́dé o ẹ wá gbọ́n tí àbọ̀kí ẹgbọ́n tí ó sọ torí mọ́lá ń ṣàlàyé pé nígbà táwọn dénú oko káwọn lọ sìnkú ilẹ̀ ni Ògìdán ní kí àwọn wá lọ gbẹ́ ṣùgbọ́n gbà táwọn dénú oko Ògìdán ní kí àwọn dúró síbì kan wọ́n sì gbé òkú ọmọ ìwọ náà lẹ̀ èyí tó ń dẹ̀rí ni pé Ògìdán yọ àdá ó bẹ̀rẹ̀ sí ní gé ọwọ́ ọmọ bóòlù Ògìdán ṣe wá ń dìná ẹ̀ pé òun kọ́ lòun gé ọ ń bo lọ́wọ́ tẹ̀símọ́nì ń bo lọ́wọ́ rẹ̀ wá ẹgbọ́n tí wọ́n là ń wí ẹ bá gbóhùn tán wọ́n wàá fi ohun Ògìdán wọ́n ó fi dédé ẹ̀ka lẹ́wọ̀ yẹn wọn Nàìjíríà ẹ kú kalẹ̀. Umar. Ali Umar. Kada ina ne? Kano. Kano State. Shekarar kana? 2000.
24 years. Na kake da zama? Ni? Bashar kenan. Bashir ló ń gbé. Fakali. Ní Bashir. Aiki me kake? Leburanci ha. Iṣẹ́ lebura ló ń ṣe. So me ya faru? Salam. Mun dawo daga wajen aiki bayan sallar magariba kenan. Yaushe kenan? Ranar gobe sati guda kenan, ranar Alhamis kenan. Tó bá di ọ̀la, ó máa kọ́sẹ̀ kan lọ́jọ́ náà tí ìpa ìṣẹ̀lẹ̀ báwọn ṣe dé láti ibi táwọn ti lọ kírun. Yawwa, mun yi wanka kenan, mun ɗora abinci, mun gama cin Wọ́n so oúnjẹ, wọ́n jẹun tán. Mun gama cin abinci, mun yi sallah, mun je mun kwanta. Bacci Jẹun tán, àwọn ti kírun, àwọn ti lọ dùbúlẹ̀. Bacci ya ɗauke mu a lokacin nan sosai. Àwọn tẹ̀ ti sùn. Sai zuwa can sai shi wannan kenan, sai zo ya bubbuga mana kofa. Wani Shi wannan. lójú oorun yẹn làwọn wà tẹ́ni ti dé tó ti wá kanlẹ̀kùn máwọn lórí. Kasan sunan shi Waye? wanda ya zo buga maka kofa. Ga hina. Me sunansa? Gaskiya ni ainihin sunan na ne ban sani ba, mu dai da oga muke kiran shi. Ọ̀gá kúkẹ́ kiran shi. Ọ̀gá làwọn mọ̀ sí ìgbà yẹn tó jókòó lẹ́gbẹ̀ẹ́ òun yìí. Òun lẹni náà tó wá kanlẹ̀kùn máwọn lórí táwọn fi jí látòjú ọ̀run. Ó kàtà ṣìpà. Yawwa. Ìyún ògìdá o, ló pé eléyìí o. Cebur muka taho da shi. To mutuwa aka yi ashe to mako. Dọ́kọ̀ mi ní. Cebur kenan wannan na kwasar ƙasa. Ìgbà tí àwọn jí, wọ́n ní káwọn gbé shovel. Wọ́n ní káwọn gbé káwọn tẹ̀lé òun wípé ẹnìkan kú. Yawwa, to dama da ke duka je gurin ma an fara haka sai ya nuna mani ce ga inda za mu haka nan. Ó wá lọ fi ibìkan hàn wọ́n wípé ibi tí àwọn máa gbé yìn. Ìyá lè wọlé nínú àwọn gídá nìkó iná. Cikin gida ne. Cikin gida inú ilé níbi tí ó lọ fi hàn wọ́n yẹn. Bí táwọn èèyàn gbé ibẹ̀ àwọn pé káwọn máa gbé tí wọ́n fẹ́ sin ìrìn síbẹ̀. Yawwa, da muka gama mun yi hakan nan da muka gama. Mun gama hakan nan mun kammala sai muka fito duk sai muka zazzauna. Àwọn ti gbẹ́lẹ̀ tán ti lọ jókòó. Dan mu a wannan lokacin ma kawai dai jiran kuɗin da za a ba mu kuɗin haka muke jira, to sai aka ce ma in aka sa gawa mu za mu rufe, to sai muka jira. Àwọn retí kọ́ fáwọn lówó ilẹ̀ táwọn gbẹ wọn ní káwọn sì ní sùúrù lọ torí pé tó bá ti sẹ́ni yẹn tán àwọn náà làwọn sì máa bò ó sórí ìdúró yẹn làwọn sì wà táwọn retí. Yawwa, sai da shi wannan oga kenan wanda muke tare da shi, akwai yaron shi wanda suke tare da shi, sai suka zo da wani abu kenan a hannun shi, yaron na ya riko shi a hannun shi da kuma tsumma, an ya fi mai tsumma. Yaron aihuwan shi. A'a, kuma ana kamar dai aboki haka. Kí táwọn tí retí yẹn ni ẹni táwọn ń pè lọ́gàá ẹ̀ tó jókòó tí òun ibẹ̀ lóhun àti ẹnìkan ti dé ọmọ kọ̀ọ̀kan dání lọ́wọ́ wọ́n dé wá báwọn níbẹ̀. Yawwa, sai aka sa abu cikin rami. Da aka sa cikin rami. Cikin rami da kuka harka. A cikin rami da muka haƙa ba, sai aka sa wannan tsumma. An san me ne suka sa cikin rami? Wallahi ban san ko menene ba. Wọ́n wá gbé kankan dé. Wọ́n àtẹnitọ́jọ́ dé yẹn, wọ́n wá kó sínú ibi táwọn gbẹ́ yìí. Àwọn ọmọ kan tó wà nínú wọn ti dì í, wọ́n ti gbé, wọ́n ṣàgbọ́n ihò táwọn ti gbé tẹ́lẹ̀ yìí. Da suka sa shi sai suka sa mu muka rufe. Aka ba mu wannan cibir muka rufe duka. Wọ́n ní káwọn máa àwọn dẹ̀. Da muka gama sai muka zauna. Mun zauna zaman jiran a ba mu kuɗin aikin mu kenan mu koma mu je mu kwanta. Lẹ́yìn táwọn bò tán àwọn ṣèlérí sí kọ́ fáwọn olówó iṣẹ́ táwọn dẹ̀ ṣe káwọn lè padà wọlé àwọn lọ sùn. To sai aka ɗan jira lokaci jin haka ba ba mu kuɗi ba. Àwọn pẹ́ lórí ìdúró yẹn títí wọ́n fáwọn ní owó. Zuwa can ko sai shi oga wannan da shi da yaran nashi sai muka ga sun zo da wani abu a cikin tabarma, sai muka ci shi nace Bí táwọn tí ń retí náà ni ọ̀yin táwọn pè lọ́gàá yìí.
ó ti wá dé pẹ̀lú ẹni tọ́jú ọrùn yẹn àwọn wá rí tán gbé kankan dé tán bò mọ́nú ẹni. sai to dama da kamar uku ne da ni da dan uwana shi wannan kenan shi wannan ya riko gaba yaron na ya riko baya to mu da wannan abun daidai dole aka yi mana sai aka ya kirawo mu ya ce ni na kama gefe ɗayan abokin tafiya ta kama gefe shi kuma karamin wanda muke tare da shi sai aka ba ni balba da cikin tabarma ko kuka dauka shi su suka zo da ita mun yi danin ma kawai dai an riga da an kammala komai mun riga da an kammala mutanen an kammala komai sai mun riga an bude wannan abu daga ba sai muka ce a'a na ce to wannan a zuciya ta nace wannan da aka rufe dama ba gawa ba ce ba gbà tó wá gbé tí nǹkan tó gbédé nínú ẹni yẹn àwọn wá yí àwọn lẹ́nu pé kí ni nǹkan tí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ gbédé nínú ẹni pé àwọn rò pé òkú náà ti jù sínú ilé táwọn bò tẹ́lẹ̀. sai shi wannan kenan ya kirawo mu sai shi ya daga gaba yaron shi ya daga gaba ni kuma sa da ni dan uwana muka rike gefe da gefe haka kamar misali nan kubi haka kowa ya rike ya sa hannu ya rike nan haka so ẹni yìí àtẹni tó ń jọ rìn yẹn ni wọ́n jọ gbé ẹni tó gbédé nínú ẹni yẹn ló jọ gbédé ẹni yìí gbé ní orí ẹni kejì náà gbé níbi ọwọ́ ẹsẹ̀ wọ́n ní kí àwọn àti ìtàn mìíràn táwọn jọ gbé lẹ́yìn pé káwọn náà gbé lẹ́gbẹ̀gbẹ̀ méjèèjì òun náà bá wọn fọwọ́ sàwọn jọ gbé òkú pẹ̀lú ọkọ̀ àpàyàn. sai muka yi tafiya ni na tani ma ko cikin wani gurin za a yi daki za a sati ko dai wani abu haka sai muka ga ana ta tafiya na ce a báwọn ṣe wá ń gbé lọ táwọn ṣáà lọ táwọn ń lọ nìyẹn o. to tsakaninmu da ruwa zai daga farkon option nan zuwa ƙarshen ta. táwọn rìn á tó láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ gbé parí bíi sai aka aje sai suka ce mu aje ta. bá ní káwọn fi sílẹ̀. da suka sa muka aje ta shi suka buɗe ta. da táwọn wá gbé sílẹ̀ náà wá ṣí. aka sassare mata hannu. waye sassare. shi wannan shi ya sassare hannun. gba ẹlẹ́ni wá bẹ̀rẹ̀ sí ní dù. bacin an gama wannan. ina ne ya sare. duka hannuwan. hannu biyu. duka hannu biyu. da me ne ya sare. Adda ce. wá mú àdá ló wá fi bẹ̀wọ̀ méjèèjì. bacin sun gama wannan komai duk abin da suka ce mana mu koma gida suka ce mana mu tafi da muka tafi mun je mun koma cikin gida bayan da aka sare a wurin ne suka ce su koma gida suka ce mu koma ba bí wọ́n ti ṣá ọwọ́ yẹn wọ́n ti yọ àwọn ọwọ́ yẹn ìgbẹ́ náà ti ní káwọn wá máa lọ́n ti tàwọn òun àtàwọn táwọn jọ gbẹ́lẹ̀ táwọn ọmọ àṣìṣe wọn gbé òkú yẹn débẹ̀ ìgbẹ́ ti ní káwọn máa padà lọ́n ti tàwọn. kábíyèsí lédùá ẹ máa dé òwò ẹyẹ ọmọ nàìjíríà àbẹ kí n pé nígbà tí ògìdá tó mú àdá tó mú bòóde tó gé ọwọ́ méjèèjì òkú tí wọ́n gbé sínú ẹni tí àwọn tẹ̀lé ní èròǹgbà wípé àwọn ò lọ gbẹ́lẹ̀ ibi tí wọ́n fi bu ọmọ ìláṣìírí táwọn ó sì kó testimony sí ó ní káwọn ọmọ ọlọ báwọn ti kúrò ń bẹ̀ nù nígbà wọn kúrò ń bẹ̀ tán kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ ògìdá ń sẹ́ ó pé òun kọ́ lòun gé ọwọ́ àwọn amọ́là tí wọ́n fẹ́ lọ gbẹ́lẹ̀ òkú kí ló dé tó ní kí wọ́n pẹ̀yìn dà kí wọ́n padà lé kí wọ́n mọ̀ lọ́lé ìgbà tí àwọn ọlọ́dẹ bá yín bi tí ẹ ti gbókù ọmọ ẹ̀ sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ odò nínú igbó lóru gànjọ́ tí wọ́n challenge yín pé kí lẹ̀ ń ṣe ń bẹ̀ kí ló dé tí ògìdá tó parọ́ wípé ejò làwọn rí táwọn ń wá kò sí nǹkan táwọn ń ṣe àwọn fẹ́ pa ejò ni ẹ̀gbọ́n tó gìdá sọ yóò kó kàn sọ wẹ rabaraba kábíyèsí lédùá ayé burú ìkàlàwà èèyàn ayé tó tó fún un. orúkọ mi ògìdá kí ni. Mustapha Alukawani. Mustapha wọ̀tí. Alukawani. Alukawani. Yes. ẹ̀rọ ọlọ́run. bẹ́ẹ̀ni ọmọ olóògùn yẹn. ọmọ Ọ̀ṣun state ní Òṣogbo. ọmọ Ọ̀ṣun state yẹn lóṣogbo. bẹ́ẹ̀ni. kí ló gbé ẹ débi. àwọn security ló gbé wọn wá báyìí ọ̀rọ̀ lórí ọmọ kan ládùúgbò wa ọmọ yẹn fẹ́ plug iná lálẹ́ ọmọ kékeré ni ọmọ 13 years so bí fẹ́ plug fan iná ṣọ̀kẹ̀ wọ́n ṣàárọ̀ ṣẹlẹ̀ hospital ọjọ́ máa fi dé hospital ọmọ yẹn give up ó kú bàbá ọmọ yẹn wá ń sunkún ó wá bá mi lé bí ilé kẹta síra wọn ni bàtà wá délé ọ̀dọ̀ mi ògìdọ́jọ ẹ̀kùn kí ló ń fẹ́ kí n ṣe
ó fẹ́ gbẹ́lẹ̀ kò lè dá gbẹ́lẹ̀ yẹn àwọn àbókí dẹ̀ ń gbénu lé ní mo wá pa àwọn àbókí ẹbí kọ́ bá mi ẹ̀pẹ̀ àwọn ṣàgbẹ́ ilẹ̀ yẹn ìgbà tá a gbẹ́lẹ̀ yẹn ọmọ yẹn sunkún lọ́gbà tó máa dé padà àti gbẹ́lẹ̀ tá à ń dúró dé bó ṣe máa dé padà báyìí òun àti bọ̀bọ̀ kan wá sójà máa ní bọ̀bọ̀ yẹn bẹ̀kọ́ wọlé fáàm ó ní ọ̀rẹ́ nǹkan ni pé sójà máa ní pé òun pàdé ẹ̀ lọ́nà ni wọ́n ṣàṣọjọ dé tọjọ sọ̀rọ̀ yẹn ó sì pẹ̀tù sí wọn lọ́kọ̀ pé kọ́ máa kì í mọ́ so àwa ní ká sin ọmọ yẹn sí inú ibi tá a gbẹ́ yẹn bàbá ọmọ yẹn tó bá wá pé ká má bá wọn ká má sin pé kò dáa kó máa fojú ara máa rí òkú ọmọ ní everyday pé ká bá wọn ṣá igi ọ̀gẹ̀dẹ̀ sínú ibẹ̀ yẹn ká dẹ̀ bá wọn kọ́ báyìí. bàbá wọn yẹn ló sọ pé kí kó má sin. bẹ́ẹ̀ ni olóní kí má sin pé ká bá wọn gé igi ọ̀gẹ̀dẹ̀. torí ohun tí bàbá ọmọ yẹn sọ àwa ti lọ gbọ́rọ̀ lẹ́nu bàbá ọmọ ó ní wọn ló insist wípé kò yẹ kó máa fi ojú rí òkú ọmọ òun. no kò lè possible bẹ́ẹ̀ because àwọn àgbàlagbà pọ̀ ládùúgbò yẹn láńlọ́ọ̀dù ní gbogbo wa àwọn tó dẹ̀ jù mí lọ tó tún dàgbà tó bí mi lọ́mọ gan wà ládùúgbò yẹn gbogbo àjọ jókòó ni wọ́n pè mí ni pé kọ́ báyìí ni pé kò dá kí nílẹ̀ Yorùbá kí yẹn máa fojú rí òkú ọmọ òun lójoojúmọ́ ní ẹ̀yìn kò lè lé òun. kí wàá ló ṣẹlẹ̀ lẹ́yìn. adẹ̀gbẹ́lẹ̀ tán adẹ̀gbé igi ọ̀gẹ̀dẹ̀ agbé síbẹ̀ sínú ilẹ̀ tá a kọ́kọ́ gbẹ́ ìbátá gbé síbẹ̀ tí ilẹ̀ tá a gbẹ́ tán yẹn àwa cover ẹ̀ tán níbo wá ló kọ ọmọ wà sójà man èmi àti bàbá ọmọ awọnú yàrá tí òkú ọmọ yẹn wà bàbá ọlọmọ ló mú wá bẹ̀tẹ́ ni yẹn máa wá sádùúgbò lẹ́kọ̀ọ̀kan náà máa ń rí mo mọ̀ ó máa wá sádùúgbò lẹ́kọ̀ọ̀kan sójà ni nínú àwọn fóònù tí máa ń lórí fóònù yẹn sójà ni. ìwọ àtẹni yẹn lè wá jọ gbé òkú tó kù tẹ gbé kó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bàbá ọlọmọ wá bèèrè lọ́wọ́ pé mo wá bèèrè pé mo lè fẹ́ ká bá yẹn sí ó dóhùn tiẹ̀ mọ́ ibi tí a lè sí pé ní ìwé ẹ̀ tábàdíkà tẹ̀ bóun sí mo wá níbi etí odò ń kọ́ tolódò jìnnà sí ọ̀dọ̀ wa wá ní yes pé mo ṣe o kíní kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ èmi nìkan ló kù fún báyìí tó ráwọn àgbàgbà tó wà ń bẹ náà mo fi lọ wọn o ládùúgbò onígbòsòro wọn yẹ ní kò sí wàhálà fine. ìgbòsòro kan náà ní ògìjó bẹ́ẹ̀ ní ìgbòsòro nítòsí Kòròdú mo fi lọ wọn àgbàgbà bẹ́ẹ̀ ogun ọdẹ fọwọ́ sí pé lóòótọ́ ilé àwọn lánàá tó wà ń bẹ o àfi tó bá fẹ́ pa lókù àdẹ̀gbé òkú ọmọ yẹn èrò ẹ̀ bàbá ọlọ́mọ ló fún sójà yẹn ní rapá tàfi rápẹ̀ àti ẹni tàfi má tẹ̀ tàfi rápọ̀ ọmọ yẹn àdẹ̀gbé pẹ̀lú àwọn àbókí yẹn àdẹ̀gbé débi etí odò yẹn bá a ṣe gbé débi etí odò yẹn báyìí tí èmi àti sójà yẹn tá a gbé wọnú gbó lọ sójà máa àtàbókí mẹ́ta bẹ́ẹ̀ ni àbókí yẹn gbọ́ èdè tẹ́ ẹ sọ àbí ẹ̀kọ́ máa ń wáwọ́ sí wọn báwọn sọ̀rọ̀ ni. èrò bí english kátàkátà báwọn àbókí ṣe pàṣẹ máa ń. ìwọ àti sójà máa yẹn lẹjọ́ ń. pẹ̀lú àbókí àṣọ̀rọ̀ lọ́nà ìgbà tá à ń bọ̀ àṣọ̀rọ̀ lọ́nà àṣọ̀rọ̀ ọkọ̀ lọ́nà bá ti gbé bẹ́yẹn tí a ti ń bọ̀ bẹ́yẹn bó kọ́ tó kọ̀ṣẹ́ tí a ti gbé ta ti ń bọ̀ èmi àtàwọn àbókí mẹ́ta ti ń bọ̀ bàbá ọlọ́mọ àti sójà yẹn sọ̀rọ̀ díẹ̀ kò ju bí 2 minutes lọ sójà yẹn padà wá bá àjọ ń bọ̀ sójà yẹn má dàda ni àjọ ń bọ̀ bàtà wá débi bẹ̀ ta dé títì ta fẹ́ gbé ọmọ wọ̀ mo ní káwọn àbókí dúró torí ọ̀nà yẹn ọ̀nà tí ò ṣe dáadáa ni inú gbó bẹ́ẹ̀ ni a ti gbọ́ ọmọ yẹn sílẹ̀ lẹ́ báyìí àwa gbé ní asójà wa gbé ọmọ yẹn agbé wọnú gbé yẹn báyìí gbé wọnú gbé yẹn làwọn security tọ̀nà sí wa lọ́kàn mo fi sójà yẹn lẹ́sìn bẹ́ẹ̀ èmi lọ bá àwọn security torí pé security lèmi náà ládùúgbò èmi wà lọ bá àwọn. wọ́n mọ̀ gẹ́gẹ́ bí security. gbogbo òlu ló mọ̀ mí kò síbi tó ti. bá àwọn kan sílẹ̀. gbogbo òlu ló mọ̀ mí gbogbo òlu mo ní ilé sádùúgbò mo ní junction sádùúgbò yẹn Lion junction mi ni mo ní èmi mo ṣe junction roundabout síbẹ̀ kò gbogbo baálẹ̀ ìlú ló mọ̀ mí kò síbi tó ti mọ̀ mí pé wọ́n mọ̀ mí. so wàá gbọ́mọ èdè lẹ̀ ǹjẹ́ ẹ̀dẹ̀ sí ṣe gbẹ́lẹ̀. gbẹ́lẹ̀ o gbogbo ìrọ̀ ọkọ̀ mi ní pé bá ṣe gbé débẹ̀ yẹn sí i tí mi tiẹ̀ bá dàda ní tẹ́lẹ̀ bí mo ṣe rí àdá lọ́wọ́ sójà yẹn ọkọ̀ mi ti báyìí pé àbá kọ́ bàtà ara oko bẹ̀ tó ní dúgbòdì inú rà ni àwọn bàtà oko bẹ̀ bẹ̀ tí bí mo ṣe láyé lọ àtẹ́ẹ̀dì sáwọn security yẹn wọ́n ní kí là ń wá èmi parọ́ fún security pé ejò là wá bẹ̀ lálẹ́ pàfẹ́ wá pé ejò ni èmi ò mọ̀ kó máa padà parọ́ kó irọ́ máa padà yí mi lọ́wọ́. ọmọ Nàìjíríà ní kúkúrú èdè torí pé àsìkò wa ti lọ ẹ jẹ́ káwọ ẹni bá rẹ́ káwọ ẹni bá rìn káwọ ẹni bá ṣọ̀rẹ́ káwọ ẹni tá a finú tọ́ ilé ayé kún fún ibi ilé ayé kún fún ìkà ayé burú ìkà làwa èèyàn mo kí Alhaji Jimoh Lateef bàbá wa Jimlat gbogbo ìgbà làwọn náà máa ń dúró tiwa tán máa ń support wa Alhaji Jimoh Lateef ẹni bá mà wọn ẹni bá rí ẹ bá ní pétọ àṣewọ́n pẹ̀lẹ́ ń bẹ Jimlat ní gbọ́nọ́gún lódò ẹran ẹ ò ní dààmú o ẹ ò ní tán láṣẹ ọba mi ìdúrà tímọ́tímọ́ Alhaji Sẹ̀míù Adékúnlé ẹlẹ́mẹ̀ẹ́ làwọn náà ní sùlùtì fún ààbò ẹ ò ní tán láṣẹ ọba mi ìdúrà 08034379453 lójú òkúta wa ẹ̀yà ọmọ Nàìjíríà ẹ̀yìn tá a tún rere o kélé dùá kó mọ ọ̀fíṣọ́ rẹ̀ sọ ní o kó mọ fàbó rẹ̀ bọ̀ ní. hello à ń bẹ̀ kalẹ̀. ẹ kalẹ̀ sá o. ẹ kalẹ̀. orúkọ mi
ọ̀kìn. Adé aṣọ ọ̀kìn láti Ayétòrò yìí wá. Elégbòrò. Wọ́n ní akitì torí gbígbó kápájá. Akitì torí kíkà kápá. Epo. Ẹ̀gbọ́n wà ní ọ̀kìn wà nítorí wéwèé kápò púpọ̀. Nítorí bọ́ọ̀lù òótọ́ ọ̀rọ̀ òun sọ, ayé òní ti torí ẹ̀ báyọ̀. Àmì ò àṣẹ ìlú wa. Ẹ̀kọ́ bàjẹ́ tẹ̀légbòrò. Wọ́n ní ẹ̀dá tó sọ̀kù lórí òrùlé lórí. Ó fẹ́ gbọ́wọ́ abúlé ẹni onídẹ́ni. Àti èmi àti àtàwọn tó ń gbẹ́tò yìí. Ayé òní gbọ́wọ́ abúlé ẹ̀jẹ̀ wa. Àmì ò àṣẹ ìlú wa rẹ̀. Wọ́n rí bàbá tí oníkóńgọ̀ kọ́mọ ẹ̀kú yẹn tó ní kó jẹ́ kó ní lọ sí ẹni bí ní o ní ìpamọ́ lọ́ba nù ẹ̀. Kódà gbogbo ìyàtọ̀ bá tọ́ kíjọba kó fi jẹ ọkùnrin yẹn. Ṣùgbọ́n mo kí bàbá yẹn ó kú rọ̀jú ọ̀rọ̀ ọmọ. Ìdí ó gba kalẹ̀ ọlọ́wọ́ bàbá yẹn á kọ́. Àmì ò àṣẹ ìlú wa rẹ̀. Ṣé ẹ rí ìyá bíbí tó lọ wó òkú àbúrò ẹ̀? Wọ́n lẹ́ni tó ti ẹgbẹ́ òwò ni. Wọ́n má burú ẹ̀dá ní. Ìgbà tó rò fọ́ ọ̀kà ni ọmọ ẹ̀ ó jẹ́ ń bẹ̀. Ìjọ wo la ní ikú rí? Ó ń sá káàkiri báyìí. Bẹ́ẹ̀ ni torí owó. MK Abíọ́lá tó jẹ́ ìṣàánú tẹ̀rí tọmọ ṣé kò kú ní. Ẹ wo ìjọba ọba adájọ́ ìyá àtọ̀bá tọ́ ẹ̀ṣẹ̀ pé ètò ọ̀la. Ẹ bá ń kí kókò láyé tòrò ń bẹ̀. Kókò àgbọ̀ aláàánú kan ti ṣàdé gbẹgbẹ̀rẹ̀ yẹn ilé wa. Amukoko ìgbàgbé ìṣàdé wa gbòòrè sí lọ́wọ́ ẹ̀ o. Ẹ ṣe 08034379453. Hello, ẹ káalẹ́ o. Hello, Olóbùrò. Ẹ máa káalẹ́ sà. Ẹ káalẹ́ fún ètò. Orúkọ tèmi ni Evangelist Káyọ̀dé Adébóyè láti Kàgó o. Èyí lágbára òṣèlè ní agbára o. Káde máa kọ́gbọ́n lára àṣìṣe lòmíì. Bí a bá fẹ́ tọ́ fi nǹkan tọ́ náà, ká bá wọ bàtà. Ká bá wọn jẹ́ kó nígbà rẹ̀ wà. Wàyí onípa arákùnrin Ògìdàn. Ìgbẹ́ náà gbórúkọ ẹ̀. Orúkọ ẹnìkan ló jẹ́ tó ń kọrin Ògìdàn ẹranko lásìlásì Ògìdàn ló gbó. Àwọn kan ń bẹ tó ń jógìdàn tó ń jẹ́ èèyàn dáadáa o. Àwọn jógìdàn lọ̀bẹ̀ ti ẹranko lọ̀bẹ̀ ní ẹ ó ní kó tó ṣe ọ̀dà. Ẹ̀rọ ẹni ẹlẹ́ni ẹni tó wà ní ọ̀fọ̀ ẹ̀dẹ̀ àmúmọ̀ ẹ̀dẹ̀ lọ bí ọwọ́ ẹ̀mí dé. Yóò fi ṣètùtù ọ̀la. Àwọn ẹ̀fẹ̀ ìtú ọ̀la. A sì fẹ́ a máa náwó. Nígbà tí sọ pé bẹ̀rẹ̀ Ọlọ́run ìpìlẹ̀ ṣọgbọ́n. Agbọ́dọ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run káàtọ̀ Ọlọ́run kò dáa. Ilé yóò dáa o. Kí ló bá rọ ọmọ tó ẹ̀kọ́ ìsàmbá yín bọ̀. Yóò fi ṣètùtù ọ̀la yóò sì mọ náwó ọkàn rẹ̀ ó sì balẹ̀. Yóò mọ ra yóò mọ ta yóò mọ fún àwọn ọmọ yóò mọ fún ìyàwó yóò mọ fún ọmọ yóò fún ọmọ bọ́ mọ̀lẹ́bí pẹ̀lú ẹ̀jẹ̀ ọmọ ọlọ́mọ lọ́rùn. Wọ́n ní kó lọ sìnkú ọmọ ò pé kí ló ṣe ń bẹ̀ ò pé ẹ fẹ́ pa ejò ni ẹ fẹ́ ṣe kìíní kàkàkà ni. Hello, ẹ̀ka àlẹ́ta ló wà ń bẹ̀ o. Hello. Ẹ̀ka àlẹ́ sà. Ọ̀dọ̀ rẹ̀ orúkọ mi ni Mustafa Akérèjọ láti ọba ń tòkó. Ilé ètò lágbára díẹ̀ o. Ẹ ṣe. Network ní òótọ́ 08034379453. Ẹ̀mọ Nàìjíríà. Ẹja mú pé kan àmì méjì sí ká máa dágbére ká máa lọ lórí ètò lálẹ́ òní kánígbà pé ọjọ́ mẹ́jọ lápàdé. Ẹja mú pé méjì sí ká máa dágbére. YouTube channel wa Olóbùrò of Africa TV. Bẹ́ẹ̀ bá lọ follow YouTube channel yìí gbogbo àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó pọ̀ tí ẹ lè láǹfààní àti fojú gan ní ẹ rí lórí YouTube channels wa ẹ rí àwọn nǹkan tó pọ̀ ńbẹ̀ ẹ ṣáà débẹ̀ ẹ bá wa ẹ follow ẹ subscribe sórí ẹ Olóbùrò of Africa TV lórí YouTube ẹ mọ̀ rí àwọn ńbẹ̀ dáadáa 08034379453 ẹ ló wọ ẹ̀ka àlẹ́ tàdó wà ńbẹ̀ o. Ẹ káalẹ́ orúkọ yẹn pápápá. Orúkọ tèmi ni Ọláẹ̀gbọ́n látolóbì ní Harmony community nílùú Abẹ́òkúta. Bàbá mi ẹ̀wù ilé yóò gàdà fíà o. Ilé ìdágbára o. Kí ló wá gbé ọmọ ọlọ́mọ ọmọ gbégbégbé tẹ̀lé wà máa ọwọ́ méjèèjì tẹ̀lé wà yọ. Ilé ìgàdà fíà o. Ọmọ tó kúkú oró. Àti bẹ́ẹ̀ ni pé ní ìgbọ̀wé eléyìí o, agbọ́wọ́ lọ́wọ́ ọba, gbogbo etí tó ń gbọ́ mi wà láwù, kí ló tóbi kò ní jẹ́ tiwa tọmọtọmọ. Àmì ò àṣẹ Èdùmàrè àṣẹ. Ẹja ń pè ká dọ̀ǹdọ̀ sí ká máa lọ torí àsìkò wa ti lọ 00343799453.
lójú òpó tí ẹ lè pè wá sí tó bá ṣẹlẹ̀ sẹ́nìkan ẹ jẹ́ ká fi kẹ́kọ̀ọ́ wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ tá a bá ń gbé kì í ṣe kàkà bẹ̀ ṣùgbọ́n ọgbọ́n wo la fẹ́ kọ́ kó o láti fi ṣòdiwọ̀n ayé wa tí a ò ní kàgbákò rú ẹ̀. Hello. Ẹ kálẹ́ bàbá. Orúkọ yín pàápàá. Màmá Williams láti Ọ̀ṣọ́gbó. Ìyá wa ẹ kálẹ́. Ẹ kálẹ́ bàbá o, ilé ìtún lágbára o. Bàbá tó ń tóbi gan ni àti kọ́lọ́ wọn bá mú. Ó ti wà lákàtà àwọn ọlọ́pàá. Ọlọ́run ṣe o, àwọn ọlọ́pàá ò dẹ̀ ní sísílẹ̀ wọn nígbà gbàgbà wọn ní gbèsè jẹ. Ọlọ́run orí ọmọ yẹn ò ní jẹ́ fún gbádùn. Ẹ wo gbogbo kátàkátà tó ń sọ, ẹ wo kátàkátà tó sọ pé lálọ́ tó ti pẹ́ tó ti ń pa àyẹ̀. Ọlọ́run ṣàánú o. Òun lòun ní street, òun lòun làdúgbò, òun lòun ní gbá, òun lòun iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ kí ló ń ṣe? Ilé ogun mọ́tò iṣẹ́ wo ló ń ṣe tó kó gbogbo ìbọn sínú ilé? Tọ́ ajá máa lábẹ́rẹ́ kan máa lọ́lẹ̀ òní. Ọjọ́ mẹ́jọ là á pa ìlákọ̀tọ̀ ètò ìbámi Aláàjì Sẹ́nu Adékúnlé ẹlẹ́mẹ̀rẹ̀ àmọ́ kiri lẹ́ẹ̀kan sí Aláàjì Jimoh Lateef mo ṣe ń pẹ̀lẹ́ ń bẹ̀. Barrister Dr. Ògúndáyé Olówódẹ̀gbá mo kí ẹ̀yin náà. Bàbá wa Barrister Ẹ̀dùn ní Ìjẹ̀jà àwọn akọ níwájú adájọ́ mo kíyín o ẹkú àdúró tí wà gbogbo bàmí Barrister Ẹ̀dùn ní Ìjẹ̀jà. Agbọ́ládé Olúwaṣe olókọ mi Olóbùdó of Africa ìgbé kìmí tó yẹ kí ẹ fọwọ́ àbújọ tó yẹ dáadáa. Ẹ fẹ́ pè mí lẹ́yìn ètò ìpolówó ọjà ìkéde àgbónígbọ̀wọ́ lẹ fẹ́ pè mí 08030603561 08030603561 YouTube channel wa Olóbùdó of Africa TV lórí YouTube ẹ lọ fọ́lù ẹ̀ ó dàárọ̀ òráyọ̀ lásùn.